Ẹ káàbọ̀, ẹ kú kalẹ̀. Adébùkọ́lá ni orúkọ tèmi. Bọ́lárìnwá ni orúkọ tí bàbá tó bí mi lọ́mọ ń jẹ́. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé èdè Gẹ̀ẹ́sì, eléyìí tí a mọ̀ sí English, ní álífábẹ́ẹ̀tì titi ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni èdè Yorùbá ní álífábẹ́ẹ̀tì titi ẹ̀ pẹ̀lú. Ní èní, àwọn máa kọ́ bí a ṣe lè ka álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ó lọ báyìí wípé A, B, D, E, ẹ tí àwọn yìí òun ní ọmọ ní abẹ́. Ẹ, fi, gi, gbì, I, ji, ki, li, mi, ni, o, ọ náà òun náà ní ọmọ ní abẹ́. Ọ, pi, ri, sí, ṣí, ti, hu, wi, yì. Ǹjẹ́ ẹ̀yin bá nífẹ̀ẹ́ sí láti mọ bí ẹ ṣe lè kọ, bí ẹ ṣe lè kà, bí ẹ dẹ̀ tún lè ṣe sọ èdè Yorùbá, ẹ subscribe sí YouTube channel wa, ẹ follow wa ní orí Twitter, tàbí ẹ dẹ̀ lè rí wa ní orí LinkedIn náà. A dẹ̀ wà ní ibikíbi. Àǹfààní dẹ̀ tún wà tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti send mail sí email.